wọ́n ti máa wà lé káàbọ̀ sí ìlú Ìjẹ̀bú-Òde ní ìpínlẹ̀ Ògùn níbi tí a ti ń ṣe ọdún Ojúde Ọba 2023 ibẹ̀ la wà tí a ti ń kàn sí láti lè ṣe Kábíyèsí TV. A ń bẹ lọ́dọ̀ àwọn ẹgbẹ́ pọ́pá máyégún obìnrin eré àkárí akilẹ̀ Ìjẹ̀bú tí gbogbo Ìjẹ̀bú làǹdí ọdún wọn láwà tí a ti ń kàn sí báyìí tí ètò ń tẹ̀ ẹ́ síwájú kí gbogbo ẹ̀ sì ń dùn ọmọ náà ara wọn. Kò ní burúkú yín kò ní bàjẹ́ báwa náà pẹ̀lú àṣẹ àwọn Olódùmarè. A sì bẹ́ẹ̀ báyìí tí gbogbo ètò ń tẹ̀ ẹ́ síwájú. Ètò náà yóò bẹ̀rẹ̀ láìpẹ́ tí a sì máa bá a lọ bí bá a ṣe lọ wẹ́rẹ́wẹ́rẹ́ kọ́lọ́ọ̀kọ́ Olódùmarè ọjà kulẹ̀ rẹ̀ láyọ̀. Níbi tá a wà yìí àwọn ẹlẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́pàlọpà wọ́n pọ̀ níbi tá a wà yìí tó ṣe pé tá a ṣe máa ṣe lọ́rọ̀ náà rìn tó sì máa dùn tó máa ń ní pápá náà. Ẹ kú òkàlẹ̀ máa bá wa kálọ̀ à ń padà bọ̀ o ẹ kú òkàlẹ̀. Ọba méje ẹ̀yin lọ́mọ bá ilé ìgbè òkú. Mo kí bàbá kò dá obìnrin. Mo máa kẹ́yẹ obìnrin. Mo kí tọ́ka ní ìyí obìnrin. Máyé ní obìnrin. Máyé kọ́ ọkùnrin. Tọ́ka láṣẹ ọkùnrin. Ọba láṣẹ obìnrin. Ọ̀rọ̀ láyọ̀ ọkùnrin. Ọ̀rọ̀ láyọ̀ obìnrin. Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ Kábíyèsí TV níbi tí a ti ń ṣe ọdún Ojúde Ọba lọ́wọ́. Ètò tẹ̀ síwájú báyìí láìpẹ́ ìjìnà. A retí Kábíyèsí Àwùjalẹ̀ tilẹ̀ Ìjẹ̀bú láti wá darapọ̀ mọ́ wa ń bí. A retí gómìnà ìpínlẹ̀ Ògùn kí Ọlọ́run Olódùmarè ó jẹ́ kí wọ́n bá wa ń bí láyọ̀ àti àlá. A retí àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́pàlọpà lónìí tí ètò tòní yóò sì dùn tí ó ní pápánú. A bẹ níwájú àwọn ìyá wa tí wọ́n jẹ́ ẹgbẹ́ pápá kówà obìnrin aṣíwájú tilẹ̀ Ìjẹ̀bú. Ibẹ̀ láwọn tí a ti kàn sí báyìí. Àwọn èèyàn ti wọlé sí bíbìbà tí gbogbo ètò náà sì ń tò tó ń lọ bó ṣe yẹ kí ọmọ lọ. Ẹ kú kàlẹ́ tó kíbi tí ẹ bá láǹfààní àti máa kọ́ wa. Ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sọ. Ẹ ti wọ́n láwọn ìyá wa tí wọ́n ń jó níwájú yín tí inú oníkálùkù ń dọ̀. Bí ṣe máa rí lọ́dọọdún rèé, ó sì jẹ́ pé gbogbo owó sì láǹfààní àti orí ọ̀fẹ́ láti máa yọ̀ pé Ọlọ́run ọba mi ṣe oore lójíjọ́ rèé. Kábíyèsí Olódùmarè. Àwọn obìnrin tó yáàyè wọ́n fẹ́ Ìjẹ̀bú-Òde. Ẹ má jẹ́ tẹ̀yé. Ṣé ìkájú ọ̀kan lọ o? Ẹ máa bá a kalẹ̀ fún òkàlẹ̀. Lẹ́yìn náà ti di ṣe bàbá yìí pé gbogbo ẹ̀ ó
á pọ̀ jù oríṣiríṣi àwọn ọ̀gá náà lẹ́tìmọ̀ níbi tí ètò náà sì tẹ̀ síwájú kábíyèsí olódùmarè òní alárèé ó jẹ̀bọ́ òun ní kó sì gbé ìgbà wa nù. ẹgbẹ́ sí ẹ̀yin náà ti di báyìí aláàjì Musili Haruna Sọlá ni wọ́n kọrin lọ́wọ́ tí wọ́n sì jó ní ètò náà tẹ̀ àjáwé èèyàn ń jó kẹ́mi tá a wà yìí o wọ́n lọ́wọ́ lódì máa kọjá ká sọ̀pọ̀lọpọ̀ ọdún láyé ẹ̀ kú kalẹ̀. ẹ kú kalẹ̀ níbikíbi tẹ́ ẹ bá láǹfààní àti máa wọ̀ wá lásìkò yìí ètò ń tẹ̀ síwájú nílùú Ìjẹ̀bú-Òde níbi tí a ti ń ṣe ọdún tó jẹ́ gbajúgbajà tí gbogbo èèyàn mọ̀ sí Ojúde Ọba ẹ̀ẹ̀kan lọ́dún yìí máa ń wáyé ní ọjọ́ kẹta ọdún Iléyá là á mọ̀ ṣe bí ṣe mọ̀ ṣẹlẹ̀ lọ́dọọdún náà ní tí ètò náà sì ti ń tẹ̀ síwájú báyìí kí Ọlọ́run ọmọ wa pẹ̀lú wa ẹ kú kalẹ̀. Classical music. Mo ti bá bàbá kúrò níta àtijọ́. Onítọ̀ kan náà mọ bàbá ní. Ẹ jẹ́ kó máa lọ bẹ́ẹ̀. Kó pe dandan mi. Kó pe dandan mi. Àlè bá tóbi kó ọ̀hún. Kó pe dandan mi. Ogun dàbí ìṣọ̀lá, ẹ bá mi kí ìnàmá wá. Ìyá ẹgbẹ́ ọba mẹ́rin akílẹ̀ Ìjẹ̀bú. Yèyé pẹ́ẹ́dẹ́gbẹ́lì. Gbogbo ẹni tó bá ti di, tó bá sọ̀rọ̀ sí ire ni ó jẹ́ ti wọn. Torí ire ni a sọ̀rọ̀ àtàrí ire ni ó jẹ́ ti di. Mo ti sọ fọ́lọ́run wípé ohun tí mo fẹ́ ni kó ṣe fún mi. Musili náírà ti sú mi, ó sú mi, náírà ti sú mi, ẹ jọ̀wọ́ ẹ bá mi wọ́wọ́ bọ̀, náírà ti sú mi. ẹ kú kalẹ̀ níbikíbi tẹ́ bá láǹfààní àsọ̀rọ̀ àfọ̀pàpọ̀ iléeṣẹ́ kábíyèsí tèmi láti ń gbọ̀ sí ibi tí a ti ń gbé àṣà àti ìṣe Yorùbá lárugẹ àwọn ẹgbẹ́ bọ́ba máyégún ìlú Ìjẹ̀bú-Òde àwọn náà ni wọ́n ń jóbọ̀ lójú wòran yìí tí ẹ̀ ń wò yìí ẹ ti mọ̀ ráwọn ìyá wa tí wọ́n sẹ́ẹ̀tì tí wọ́n sì jó bá a ṣe mọ̀ ṣe ètò yìí lọ́dọọdún rẹ̀ Ojúde Ọba la wà ẹ mọ̀ rí ìlúde tí wọ́n gbé gbádá ní ìyálòkè ẹgbẹ́ nù ọ̀tìlẹ́tò káàpàtì ètò ń tẹ̀ síwájú níbi tá a wà yìí tí a ti ń sọ Ojúde Ọba 2023 ibẹ̀ láwà tí a ti lọ sí ìlú Ìjẹ̀bú-Òde tí gbogbo ètò náà sì lọ bí ó ṣe yẹ kó mọ lọ ẹ kú kalẹ̀ níbi kíbi tẹ bá láǹfààní àti wà fún àkọ́kọ́ iléeṣẹ́ kábíyèsí ìgbà tí lọ sí ibi tí a ti gbé àtàṣe Yorùbá lárugẹ ẹ kú kalẹ̀. Ìyá ìfẹ́ ọba
ẹni tó fojú fẹ́ tí ò kọ́kọ́ fẹ́. ẹ̀rí ìfásì ìfásì 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 ẹ̀rí ìfásì ìfásì. sílẹ̀ yìí bá ṣe darapọ̀ mọ́ àfúgbà àkọ́kọ́ àmẹ́ nílùú Ìjẹ̀bú-Òde ní ìtì àti ṣe ọdún Ojúde Ọba Oba Festival2023 láwà tí a ti pọ̀ sí láti lè ṣe kábíyèsí ti dùn láti bí àṣà ti ṣe ìbánárugẹ. àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́gbàlọ́gbà ti wọlé kalẹ̀ sí Ìjẹ̀bú-Òde láti bí ọjọ́ méjì sẹ́yìn tí gbogbo ẹ̀ ti dùn. bá a ṣe wà yìí à ń bẹ níwájú àwọn ẹgbẹ́ àkọ́kọ́ amáyékún eré akáni ti akilẹ̀ Ìjẹ̀bú ọ̀dọ́ wọn láwà àwọn náà lẹ́rìí tí wọ́n ń jó níwájú yìí tí wọ́n sẹ́ẹ̀sì bí àṣà ilẹ̀ èbó yìí àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ pọ̀ tí wọ́n bá sì lásìkò sáàmù fojú wọn léde fún yín ní àìpẹ́ láìpẹ́ tí gbogbo ètò ó sì máa tẹ̀ síwájú àrètí kábíyèsí ọba síkírù aláìlú adétọ̀nà tí wọ́n jẹ́ akilẹ̀ ti gbogbo Ìjẹ̀bú káàfàtà kọ́lọ̀mù ó jẹ́ kí bàbá ó ṣe nígbà lórí òkè ìpẹ́ àrètí gómìnà ìpínlẹ̀ Ògùn àrètí àwọn senators àwọn èèyàn jàǹkànjàǹkàn wọ́n ti ń wọlé síbi tá a wà yìí láìpẹ́ ìjìnà ètò wọn bẹ̀rẹ̀ aláàjì Musiliu Haruna Sọlá àwọn ni wọ́n ń kọrin lọ́wọ́ ló tago tí ẹ̀ ń wò jẹ́ tí ọba tásìkò ń ó gbé gbòǹgbò yín lọ sí ojú agbo láti fojú olórin wa kàjẹ́ tí ẹ sì rí bí ìṣe ń lọ nílé ètò tẹ̀síwájú nílùú Ìjẹ̀bú-Òde níbi tá a ti ń ṣe Ojúde Ọba Oba Festival2023 àwọn wà lọ́dọ̀ àwọn ìyá mi dáadáa ẹgbẹ́ ọba máyékún ilé akáni akilẹ̀ Ìjẹ̀bú ibẹ̀ láwà tí a ti ń kàn sí ẹkú kalẹ̀. Àsìkò yìí kí bàbá wa olú ọ̀pọ̀ owó sọ́nà ọ̀pọ̀ owó mùsùlùmí bàbá Túndé ìrànkó lọ́jọ́bọ̀ ìrànkàmọ́ ìrànkàmọ́ ní orílẹ̀ kan. Ìyẹn mo fi bọ̀rọ̀ wípé láyé àtijọ́ ẹ̀tọ́ bó ṣe ń pọ̀ bàbá láyé Musiliu ni mo nàbàlà ní jásíkà àwọn tí èso ló bàbá ní àwùjọ sọ wípé wọ́n ní pálapàla ní ìgbà padà pálapàla ní ìgbà padà. Musiliu àwọn òkè tí èyí ò lọ fẹ́ẹ́ lù bàbá rẹ̀.
mọ́jà o ìlara. Bọ́ba tó wà ń bọ̀ bẹ́ẹ̀ máa lọ bẹ́ẹ̀ ẹ̀yà àgbo lọ́nà o. Bọ́ba tó wà ń bọ̀ o àgbo lọ́nà. Ẹkùnlé ọkọ̀ aláṣẹ jù àgbo lọ́nà. ètò ń tẹ̀síwájú nílùú Ìjẹ̀bú-Òde la wà ní ìpínlẹ̀ Ògùn níbi tí a ti ń ṣe ọdún Ojude Oba Festival2023 láwà tí a ti ń kàn sí báyìí. Àwọn ẹgbẹ́ bọ́ba gúnwà ọkùnrin akilẹ̀ Ìjẹ̀bú ni wọ́n ń jóbọ̀ níwájú yìí tí ẹ̀ ń wò lójú ìwòran yín tí ètò náà sì bẹ̀rẹ̀ báyìí lónìí pẹrẹwu. Ẹ kú kalẹ̀ níbi kìí sẹ́fà láǹfààní àtìmọ̀ wá bí gbogbo àwọn ẹgbẹ́ yóò ṣe máa jó lọ́kọ̀ọ̀kan èjèèjì káàkiri ojú agbónu tí wọ́n sì máa ké kábíyèsí kú ọdún pé àṣeyí ṣàmọ́dún àṣàmọ́dún ṣẹ̀mí bí bá ṣe náà ó bá ṣe jẹ́ àti wọ́n bá ṣe wà sí àmọ́ fi tó yín létí lójú ìwòran yín lé pẹ̀lú àṣẹ lọ́wọ́ Olódùmarè ẹ kú kalẹ̀ níbi kíbi tẹ́ láǹfààní àtìmọ̀ fúngbà àkọ́kọ́ iléeṣẹ́ kábíyèsí TV láti kàn sí níbi tí a ti ń gbé àṣà àti ìṣe Yorùbá lárugẹ ẹ máa bá wa kálọ. lẹ́yìn ìgbà tí àwọn tàkọ́kọ́ ń jó lọ àwọn ẹgbẹ́ Ọbáyọrí obìnrin Òde Akilẹ̀ ti Ìjẹ̀bú-Òde àwọn ni wọ́n ń jóbọ̀ lójú ìwòran yín tí ẹ̀ ń wò yìí bí gbogbo wọn ó ṣe máa jó lọ́kọ̀ọ̀kan èjìlè tí gbogbo ẹgbẹ́ tí ń bẹ ní àyè òfin tó tán ẹ mọ̀rẹ́ àwọn ìyá wa náà aṣọ olówó iyebíye tí wọ́n kó sí ẹ̀bẹ́ àbátọ̀rọ̀ nípa kéèyàn gbajúmọ̀ ó múra dáadáa kó dúró kórégé ẹ mọ̀jẹ̀ ń tàn yín ìlú Ìjẹ̀bú-Òde ìlú tó làmìlaka tí Ọlọ́run ọba mi sì kẹ́ nípa kásẹ̀sọ́ káyá yìí ẹ mọ̀rẹ́ àwọn ìyá wọn ojú wọn kàn ń ṣe kòmíkòmí ni. Ládé yìí ọ̀dọ̀ àwọn ẹgbẹ́ àbọ̀bà máyégún obìnrin ilé akárí Akilẹ̀ Ìjẹ̀bú àwọn ni ó kàn tí wọ́n ń jóbọ̀ níwájú òòrùn yín yìí tí ẹ̀yin náà ń wò lé ẹ mọ̀ rí ìyálóde wọn tí wọ́n gbé gbá dání tí ètò náà sì tẹ̀ àwọn náà ń ṣe bí àwọn yòókù wọn ṣe ń ṣe gbogbo wọn náà ni wọ́n máa jó láti fi ìdùnnú wọn hàn pé Ọlọ́run bá àbí tó ṣe ojú tún rọ́dún lọ́dún yìí kọ́lọ́run kó jẹ́ àsọ̀pọ̀lọpọ̀ ọdún láyé. sẹ́yìn náà rí báyìí pé nǹkan jó nǹkan lọ ẹlẹ́dẹ̀ gbọ́gbé wèrè ó pìkì réèsì ìlú Ìjẹ̀bú-Òde la ṣì wà níbi tí a ti ń ṣe ọdún Ojúde Ọba Festival2023 láwà tí a ti ń kàn sí láti iléeṣẹ́ Kábíyèsí TV gbogbo ètò ti tò báyìí àwọn ẹgbẹ́ lẹ́gbẹ́ lọ́gbàlọ́gbà wọ́n ti ń jó káàkiri ojú agbo láti fi ìdùnnú wọn pé Ọlọ́run ọba mi tún jẹ́ kí ojú àwọn kí ó rí ọdún nìí kọ́lọ́hún jẹ́ ká ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé bí bá ṣe jọba ṣe wà sí ètò sì ń tẹ̀ síwájú tí a mọ̀ fi tó yín létí láìpẹ́ láì jìnnà tí ẹ sì fi mọ̀ pé lóòótọ́ nílùú Ìjẹ̀bú-Òde nǹkan ju nǹkan lọ kí Ọlọ́run Olódùmarè kó jẹ́ ká ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́gbàlọ́gbà níbi tí mo wà níwájú àwọn ẹgbẹ́
bọ́ba kẹ́yẹ obìnrin ti akílẹ̀ Ìjẹ̀bú. Mo ní bí mo wà ní ẹjẹ́ tún fi ojú àwọn ẹgbẹ́ jagunmólú náà hàn yín. Níbi tá a wà yìí ni àwọn ẹgbẹ́ obìnrin jagunmólú obìnrin tí wọ́n jẹ́ ti akílẹ̀ Ìjẹ̀bú, àwọn sẹ́lẹ̀sì ibẹ̀ ni wọ́n jókòó sí tí wọ́n sì gún wà sórí àga ọlá. Gbogbo ètò náà ń tẹ̀ síwájú ẹ̀mọ̀ ráwọn ìyá wa tí wọ́n gún régé tí wọ́n sì múrù kẹ̀rẹ̀ lọ́wọ́ tí ń ṣe yẹ̀ntúrú tí gbogbo ẹ̀ ń dùn mọ́nú ara wọn. Bí bá ṣe ń lọ amọ̀fin lọ́bẹ̀ẹ́tì ilé pẹ̀lú àṣẹ lọ́wọ́ Olódùmarè tí ètò náà yóò sì mọ tẹ̀ síwájú láìpẹ́ láì jìnnà láti bẹ̀rẹ̀ bíi wákàtí kan sẹ́yìn bá a ṣe wọ kẹrẹrẹ tí ó fìdí rọ̀lẹ́ rèé nígbà tí àrùn ti gómìnà ìpínlẹ̀ Ògùn Prince Dàpọ̀ Abíọ́dún àti kábíyèsí aláìlúwà ọba Síkírù Adétọ̀nà tí wọ́n jẹ́ Àwùjalẹ̀ ti ilẹ̀ Ìjẹ̀bú ní tilé toko lọ́wọ́ tí wọ́n bá ti ń wọlé ètò yòókù ó bẹ̀rẹ̀ ní pẹ̀rẹ̀wù bẹ́ẹ̀ bá ojú àgbo yín lé níbi tẹ́ bá ti ń wò wáyé rí pé ọjọ́ rebi àná lóòótọ́ òru rebi àtiwọ̀ láìpẹ́ láì jìnnà á mọ̀ tẹ̀síwájú lórí ètò ṣùgbọ́n bẹ́ẹ̀mi ó ṣe máa bá yín mú wá lọ́kọ̀ọ̀kan èjìdìrẹ́ tí sì máa ṣàlàyé àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ bí fún yín fún àǹfààní ẹ̀yin ẹ̀wà tí ẹ̀ wà ní diaspora tí ẹ̀ láǹfààní àti wálé fún tọdún yìí. Gbogbo orílẹ̀-èdè ni àwọn èèyàn ti wá sí ojúde ọba fún ti tọdún ti eléyìí torí ẹ má jẹ́ ntàn yìí èyí ìkánjú nǹkan lọ o bá a bá ń sọ̀rọ̀ nípa ojúde ọba ti ilẹ̀ Ìjẹ̀bú ọdún tó lákàkì tó làmìlaka ọdún tó ní gbòógì púpọ̀ ni. Ẹgbẹ́ bọ́ba kò tẹ́ ọkùnrin akílẹ̀ Ìjẹ̀bú ọ̀dọ́ wọn ni wọ́n wà yìí tẹ́yìn náà wò lójú ìwòran yìí. Ẹ bá jọmọ Ìjẹ̀bú tí ẹ bá rá àwọn ẹgbẹ́ yín ẹjẹ́ mọ o by comment kí n lè wá àwọn ibi táwọn ẹgbẹ́ yín bá wà ẹ̀tọ́ rárá àwọn tí ọ̀wálé náà tí wọ́n bẹ́ẹ̀ diaspora. Tí ẹ bá jọmọ Ìjẹ̀bú tí ẹ rá àwọn ẹgbẹ́ yín ẹ sọ fún mi kí n lè mọ o. Ẹgbẹ́ Ọba Fúwàjì ọkùnrin akílẹ̀ Ìjẹ̀bú ọ̀dọ́ wọn ni mo wà yìí àbí ìṣe máa mú wọn wá lẹ́yọ kọ̀ọ̀kan èjèèjì nu ẹ̀kú kalẹ̀. ẹnìkan bí mi léèrè pé níbo ni àwọn ẹgbẹ́ bọ́ba ṣètẹ́ wà wọ́n wà wọn kàn láìpẹ́ láì jìnnà tí wọ́n sì mú ojú wọn hàn yín mo promise yín bẹ́yìn náà bá ń béèrè ẹgbẹ́ yín ẹ jẹ́ kí n rí wọn kí n rí àwọn ẹgbẹ́ yín tí ẹ̀ ń béèrè kí n lè bá yín wá wọn lọ kí n fojú wọn hàn yín kí n fojú wọn léde ẹgbẹ́ bọ́ba ṣètẹ́ tí wọ́n béèrè wọn wà lọ láìpẹ́ láì jìnnà tí wọ́n sì mú wọn wá sí ojú wọn yín ẹ sáà mọ̀ tẹ̀lé wa ká lọ ẹ kú kalẹ̀ níbi tẹ́ láǹfààní àti mọ̀ wá. bàbá wa kan náà Adéwùmí Adétúnjí wọ́n béèrè ẹgbẹ́ Àrúbáyọ̀ obìnrin ẹgbẹ́ Àrúbáyọ̀ obìnrin mo ti nóòtì ẹ̀ ẹjẹ́ máa wá wọn lọ lọ́kọ̀ọ̀kan èjèèjì ẹgbẹ́ Àrúbáyọ̀ obìnrin wọ́n mójú yín débẹ̀ tí ẹ sì mọ̀ pé àwọn ẹgbẹ́ yín wọ́n bẹ níbi tá a wà yìí bẹ́ẹ̀ náà bá láwọn ẹgbẹ́ tẹ́ fẹ́ béèrè kí n bá yín fi ojú wọn hàn ta ẹ̀yin ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ àwọn ẹgbẹ́ Àrúbáyọ̀ obìnrin tí bọ̀dá mi béèrè nísìnyí àwọn ni wọ́n ń jóbọ̀ yìí o ẹgbẹ́ Àrúbáyọ̀ obìnrin Precious akílẹ̀ Ìjẹ̀bú àwọn ni wọ́n ń jóbọ̀ lójú wòran yìí fún ti bọ̀dá wa tí wọ́n béèrè ẹgbẹ́ Àrúbáyọ̀ obìnrin. èwo tó ń remíredò ẹ̀yin èèyàn wá dé o àmìlẹ́ tún fi ń sọ̀rọ̀ o ẹ̀ ṣàjẹ́ mọ́ sọ́kó mọ́ yíya remíredò ẹ̀yin lẹ́ padà túmọ̀ rẹ o bóyá kinní yẹn jù bóyá kankan ni ṣùgbọ́n àwọn ẹgbẹ́ Àrúbáyọ̀ obìnrin ti akílẹ̀ Ìjẹ̀bú tí wọ́n béèrè lọ́wọ́ mi ò ní wọ́n ń jóbọ̀ ní iwájú mi yìí ó pẹ́ ẹgbẹ́ bọ́ba ṣètẹ́ tí wọ́n tún béèrè náà òun náà ni mò ń wò ní ìlú mi yìí ẹgbẹ́ bọ́ba ṣètẹ́ ni ẹ̀ ń wò yìí o ẹgbẹ́ bọ́ba ṣètẹ́ ọkùnrin aṣíwájú akílẹ̀ Ìjẹ̀bú fún ẹni tó béèrè ẹgbẹ́ bọ́ba ṣètẹ́ rèé o ká ẹ lè ti rí ẹgbẹ́ yín sẹ́yìn náà ò tí ì rẹ́gbẹ́ yín ká ẹ fohùn ránṣẹ́ ká ẹ fàtẹ̀jíṣẹ́ ránṣẹ́ kí n bá yín wá àwọn ẹgbẹ́ yín jáde a sì bẹ nílùú Ìjẹ̀bú-Òde níbi tí a ti ń ṣe ọdún Ojúde Ọba World Festival 2023 ibẹ̀ la wà tí a ti ń pèsè lábẹ́ kábíyèsí aláìlúwà ọba Síkírù Adétọ̀nà Àwùjalẹ̀ ti ìlú Ìjẹ̀bú Ọ̀gbágbá Agbọ́tẹ̀wọlẹ̀ ibẹ̀ la wà tí a ti ń kàn sí yín bí ẹ bá ṣàfẹ́rí àwọn ẹgbẹ́ yín ẹ sọ fún mi kí n bá yín wá wọn jáde pẹ̀lú àṣẹ lọ́wọ́ Ọlọ́run mo sì promise pé wọ́n wá wọn kàn pẹ̀lú àṣẹ lọ́wọ́ Olódùmarè. ok wọ́n ní remíredò Àrúbáyọ̀ ok ẹgbẹ́ Àrúbáyọ̀ remíredò ẹgbẹ́ wọn nìyí àwọn ni wọ́n ń jó lọ sí ẹ̀ ń wò yìí tí ètò náà tẹ̀ síwájú
yọ̀ọ̀dà fún yín kò ní burú fẹ́nìkan ọ̀kan wa wọ́n ní remi redo àróbáyọ̀ ok àróbáyọ̀ ní kìí ṣe àróbáyọ̀ point of correction ẹgbẹ́ àróbáyọ̀ àwọn náà ń bẹ níbi tí a wà yìí tí tó náà sì ń tẹ̀ síwájú bí bá ṣe ń jà tí wọ́n bá ṣe wà sí àmọ́ fi tó wa létí lé pẹ̀lú àṣẹ lọ́wọ́ Olódùmarè sẹ́yìn náà bá ti ráwọn ẹgbẹ́ yín lójú wòran yín láti àárọ̀ ẹ láǹfààní àti fi sọwọ́ sí wa níbí kí a lè mú ojú yín tó àwọn ẹgbẹ́ yín ká ilé mọ̀ pé lóòótọ́ nǹkan kan Ìjẹ̀bú-Òde lónìí alárè ń jẹ̀gbá ń bí nǹkan sì ń gbé nǹkan ránu Alhaji Musiliu Haruna Sọlá ní ń kọrin lọ́wọ́ tó bá tásìkò wọ́n láǹfààní àti gbé ojú yín lọ sí ọ̀dọ̀ wọn tí ẹ lè wo Haruna Sọlá tí gbogbo ètò náà sì tẹ̀ síwájú gbogbo àwọn ẹgbẹ́ kọ̀ọ̀kan èjèèjì ni mò ń mú wá òun fún ojú ìwòran yín láti rí àwọn bí ń ṣe ń lọ bẹ́yìn náà bá wá rí àwọn ẹgbẹ́ yín ẹ jẹ́ mọ̀ bẹ́ẹ̀ bá wá rí àwọn ẹgbẹ́ yín tẹ́ ẹ fẹ́ rí wọn ẹ jẹ́ kí n mọ̀ kí n lè bá yín mú ẹ wá àwọn ẹgbẹ́ kan náà tún ti ń jóbọ̀ ó ṣeé ṣe kọjá àwọn ẹgbẹ́ tí ẹ̀yin fẹ́ béèrè ẹ jẹ́ lọ́ọ́ pàdé wọn kí ẹ lè rí wọn ẹ rí i pé aṣọ tí àwọn bàbá wa àtìyá wa kó sí lónìí ó tó ń tẹ́lòmíì jogún tó lòún jogún dúkìá kọ́lọ̀ wọn bá mi ó spẹ̀ nìkan bá ń wọ sọ bí 500,000 Ìjẹ̀bú ń ṣe fàájì Ìjẹ̀bú gbajúmọ̀ pọ̀ jù kábíyèsí Olódùmarè ẹ kú kalẹ̀ a sì ń bẹ nílùú Ìjẹ̀bú-Òde níbi tí a ti ṣe ọdún Ojude Oba Festival2023 lábẹ́ kábíyèsí ọba Síkírù Adétọ̀nà Àwùjalẹ̀ ti ilẹ̀ Ìjẹ̀bú ní ìpínlẹ̀ Ògùn ibẹ̀ la wà. ẹgbẹ́ Ọbanẹ́yẹ ọkùnrin ọmọọba akilẹ̀ Ìjẹ̀bú àwọn ni wọ́n ń jóbọ̀ lójú ìwòran yín tí ẹ̀ ń wò yìí ẹgbẹ́ Ọbanẹ́yẹ ọkùnrin ọmọọba akilẹ̀ Ìjẹ̀bú àwọn ni wọ́n ń jóbọ̀ tí ẹ̀ ń wò yìí lójú ìwòran yín yìí ẹ mọ̀ ní oríṣiríṣi costume ni oníkálukú ń kó sí tó sì lákàkì pọ̀ jù. àwọn ẹgbẹ́ Ọbanẹ́yẹ obìnrin aṣíwájú akilẹ̀ Ìjẹ̀bú àwọn ni wọ́n ń jó bọ̀ yìí torí bí wọ́n ṣe ń ní ẹgbẹ́ ọkùnrin lọ́tọ̀ bẹ́ẹ̀ náà ni wọ́n máa ń ní ti obìnrin lọ́tọ̀ ètò náà sì ń tẹ̀ síwájú lójú ìwòran yìí tí ẹ bá láǹfààní àti mọ̀ wá àwọn ẹgbẹ́ Ọbanẹ́yẹ obìnrin akilẹ̀ Ìjẹ̀bú àwọn ni wọ́n ń jó bọ̀ lójú ìwòran yìí tí ẹ̀ ń wò yìí ẹ ti mọ̀ ráwọn sexy mama àwọn sexy baby tí wọ́n ń jó tí wọ́n sì ń fẹ́ra kábíyèsí Olódùmarè kánì tí ìpàdé ní bàmọ́ mú bíi mẹ́jọ lọlé lónìí kọ́lọ́hún Olódùmarè kọjá ká sọ ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé ẹ̀yin tẹ́ ẹ̀ wálé ẹ̀mí ìsí o nǹkan kan lu Ìjẹ̀bú-Òde lónìí alárè ń jẹ̀gbá mi tá a wà yìí nǹkan ń gbé nǹkan àrùn kábíyèsí Olódùmarè sẹ́yìn náà bá fẹ́ àwọn ẹgbẹ́ yín láti rí wọn ẹ kàn sí mi lójú èkó Facebook @kábíyèsí TV kí n lè fi àwọn ẹgbẹ́ yín hàn yín nígbà yẹn wà lọ níbi tí wọ́n bá wà ní Ọlọ́run Olódùmarè kọjá kí a sọ̀pọ̀lọpọ̀ ọdún láyé àwọn ẹgbẹ́ Ọbanẹ́yẹ obìnrin Àwùjalẹ̀ akilẹ̀ Ìjẹ̀bú àwọn ni wọ́n ń jó lójú ìwòran yín tí ẹ̀ ń wò yìí ẹjẹ́ tún tẹ̀ síwájú àwọn ẹgbẹ́ kan tún bọ̀ ẹjẹ́ tún mójú yín débẹ̀ wọ́n máa fi gbogbo ẹ̀hàn yín lọ́kọ̀ọ̀kan kí ní jẹ́ kó ní kálukú omi sí àwọn ẹgbẹ́ kọ̀ọ̀kan tó bá nífẹ̀ẹ́ sí gbogbo wa náà la láwọn ẹgbẹ́ tí à ń sọ̀pọ̀tì tí a sì fẹ́ rí lójú ìwòran yín wọ́n sì mú yín débẹ̀ pẹ̀lú àṣẹ lọ́wọ́ Olódùmarè ẹgbẹ́ Tọ́ba làṣẹ ọkùnrin aṣíwájú akilẹ̀ Ìjẹ̀bú àwọn ni wọ́n ń jókòó lójú ìwòran yín yìí àwọn ẹgbẹ́ Tọ́ba làṣẹ aṣíwájú akilẹ̀ Ìjẹ̀bú àwọn ni wọ́n ń jókòó lójú ìwòran yín yìí. tí wọ́n sọ pé àwọn ò fẹ́ mu àgbo àkálẹ̀ wá Ìjẹ̀bú-Òde ni ẹ máa gbo àgbo tèmi kan ti mu láàárọ̀ yìí bẹ́ẹ̀ ni gbogbo ara olúwa rẹ̀ dìde jàyìn àgbo ń bẹ Ìjẹ̀bú wà láì bí láàárọ̀ yìí bí mo sì kọ́kọ́ ń jí lòtẹ́ẹ̀lì wọ́n kọ́kọ́ fún mi láwọn àgbo kan wọ́n ní saradọ̀tún wọ́n tún fún mi nìkan wọ́n ní pẹ́ lórí ẹ̀ gbogbo ẹ̀ sà ń gbọnú ara ẹ má jẹ́ ntàn Ojúde Ọba ọdún yìí dùn ó ní gbọ́ngbọ́n nú bí bá sọ ẹ̀yin tẹ̀ wá ẹ̀mí ìsìn
ẹ̀mí ìsìn kọ́nà wọn jẹ́ káyìn náà ò lè darapọ̀ mọ́ wa lọ́dún tí ń bọ̀ kíkọ́ ọmọ pẹ̀ nìkan ọ̀kan wa pẹ̀lú àṣẹ lọ́wọ́ Olódùmarè bí àwọn ẹgbẹ́ ń bá ṣe ń jó wọ́n mọ̀ fi wọ́n hàn yín lójú òwúrọ̀ yín ẹ̀yin tẹ́ ẹ bá ní ìdí àgbo ẹ̀kan sí mi wọ́n fi àná ẹ̀tì àgbo níbi sẹ́ǹdì rẹ̀ sí yín tí ọkàn yìí torí mo ti rí báwọn kan mísì àgbo lọ́wọ́lọ́wọ́ báyìí kábíyèsí Olódùmarè ẹ kú kàkiri tẹ́ bá làkọ̀dé àti ọ̀wá iléeṣẹ́ kábíyèsí TV láti ibi tí a ti ń gbé àṣà láti ṣe Yorùbá lárugẹ ìlú Ìjẹ̀bú-Òde náà láti wà níbi tí a ti ń ṣe ọdún Ojúde Ọba 2023 lọ́wọ́. ẹ̀gbọ́n wa tí wọ́n ń béèrè ìyá wa Làwálẹ̀ Àdùfẹ́ tí wọ́n ń béèrè ẹgbẹ́ bọ́ba gbówà obìnrin mo ti fi wọ́n hàn yín lójú wòrán ilé ẹ̀kan wọ́n èyí ṣẹ̀ darapọ̀ mọ́ wa ni ṣùgbọ́n mo promise yín wípé lágbára Ọlọ́run ó tún wá wọn kàn tí ó sì fi ẹgbẹ́ bọ́ba gbówà obìnrin hàn yín lójú wòrán yín ẹgbẹ́ tọ́ba làṣẹ ọkùnrin ìṣọ̀kan Akilẹ̀ Ìjẹ̀bú àwọn ni wọ́n ń jó bọ̀ wájú tí ẹ̀ ń wò ẹgbẹ́ tọ́ba làṣẹ ìṣọ̀kan Akilẹ̀ Ìjẹ̀bú tí wọ́n jẹ́ tọkùnrin àwọn ni wọ́n ń jó yìí ní ìmọ̀ gbogbo hàn yín pẹ̀lú àṣẹ lọ́wọ́ Ọlọ́run. tún jẹ́ ká súnmọ́ àwọn ẹgbẹ́ mi ẹgbẹ́ àróbáyọ̀ rémìrèdò ẹgbẹ́ àróbáyọ̀ obìnrin Diamond Akilẹ̀ Ìjẹ̀bú àwọn ni wọ́n ń jóbọ̀ ní iwájú yìí tí ẹ̀ ń wò yìí ẹgbẹ́ pọ̀ bí lónìí àwọn aṣọ tí àwọn ìyá wa kó sí yìí àwọn aṣọ olówó ńlá ni o ẹyẹ tí ó ṣe bí ilédè òsínú kó ẹ mọ̀jẹ̀ nìṣẹ̀yìn lóòótọ́ lódodo mọ́ gbà Ìjẹ̀bú wọ́n yá àyìnbó ká wọ̀ nǹkan tó quality ẹ mọ̀ lójú wọn kó ṣe kúrẹ́ pé kábíyèsí Olódùmarè àwọn onímẹ́kọ̀ọ̀bù wọ́n ti jẹun bẹ́ẹ̀ lónìí sọ́sùgà jẹ́ kú kalẹ̀ mi tẹ́ bá làwọn ní àtúmọ̀ wá pàkúlé sẹ́kábèsì tẹ́ wá kí tọ́ sí láṣìbẹ̀ lójúde ọba níbi tí a ti ń ṣe lẹ́ẹ̀tì ìjọba World Festival 2023 lábẹ́ kábíyèsí ọba síkírò adétọ̀nà àrùdálẹ̀ Ìjẹ̀bú-Òde alẹ́ tí gómìnà ìpínlẹ̀ ọ̀kan bá Dàpọ̀ Abíọ́dún tí wọ́n sì ti wà nítòsí wọ́n darapọ̀ mọ́ wa láìpẹ́ pẹ̀lú àṣẹ ìjọba Olódùmarè. ẹgbẹ́ ọ̀pánẹ̀yẹ ọkùnrin Akilẹ̀ Ìjẹ̀bú ni wọ́n ń jóbọ̀ lójú ìwòran yìí tí ẹ̀ ń wò yìí ẹgbẹ́ ọ̀pánẹ̀yẹ ọkùnrin Akilẹ̀ Ìjẹ̀bú àwọn ni wọ́n ń jóbọ̀ lójú ìwòran yìí. Àlájà ìyàwó mi kì í fi àyà mi kì í fi. ẹnìkan ní àwọn fẹ́ rí kábíyèsí tí kábíyèsí bá ti lórí àgbèrè tí wọ́n pèsè fún wọn kó mòjú ní débẹ̀ tí ẹ rí kábíyèsí ẹ rí wọn lọ́dún yìí ẹ tún rí wọn lẹ́ẹ̀mí gbogbo ẹ̀ ní wọ́n máa fi hàn ní pẹ̀lú àṣẹ lọ́wọ́ Olódùmarè ẹ lọ subscribe sí tiwa àti kábíyèsí TV lórí YouTube gbogbo ẹgbẹ́ tí ń lọ kó sì yẹ kọ́ máa lọ ẹ kó kàlẹ́ ẹgbẹ́ kíbi tẹ́lẹ̀ àǹfààní àti mọ̀ wá ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Bóyá ọ̀pọ̀pọ̀ ẹ̀jẹ̀ ọmọ ẹgbẹ́ àkọ́kọ́ ṣe ẹ̀tẹ̀. Bóyá ẹ bá mi gbé bàbá ẹgbẹ́ yín lárugẹ. Owó nílà gbé lárugẹ. Owó nílà gbé lárugẹ. Owó nílà gbé lárugẹ. Bí mo rẹ́ni tó ń jọ́ tó tún náwó kí ni mo tó ń fọ́. Ọlọ́pẹ́ ló tàgbé ọlọ́kà gẹ́gẹ́ bó ṣe gẹ́gẹ́. Bí a máa yàrá ìlú ló ń gbàgbà àdúgbò rẹpẹtẹ. Bàbá ìgbà ìní tó gbogbo mi kọ́. Bàbá ìgbà àwọn onímọ̀ mi máa. Màṣá ló ń kó fún mi. àwọn ẹgbẹ́ bọ́ba ṣètẹ́ ni wọ́n ń jó níwájú Alhaji Musiliu Haruna Sọ̀lá yìí. Owó torí àgbà ọba lẹ́yìn obìnrin kọ́ránsì. ìyá wa tí wọ́n béèrè ẹgbẹ́ Ọbalẹ̀yẹ lẹ́ẹ̀kan àwọn ni wọ́n bọ̀ lójú wòran yìí o ìyá wa tí wọ́n béèrè ẹgbẹ́ Ọbalẹ̀yẹ lẹ́ẹ̀kan àwọn ni wọ́n bọ̀ lójú wòran yìí. Ìṣọ̀lá kan bá tún lẹ́ẹ̀ fún dáadúró náà. Kí wọ́n sàmọ́ sọ́dúnrún.
ọba náà yẹ obìnrin kọ́rẹ́ǹsì orin tí máa kọ fún yín ni wípé ẹ̀fọ́ fọlọ́run ọba wípé ọba náà yẹ má pín dọ́dọ̀ mi òwe má pín dọ́dọ̀ mi òwe màlẹ́kà tó ń pín wàhálà má pín dọ́dọ̀ mi màlẹ́kà tó ń pín wàhálà má pín dọ́dọ̀ mi. ọba náà yẹ bàbá ẹgbẹ́ ẹ̀wọ̀n láti ájíwá síù bá gbogbo ẹgbẹ́ ọba náà ni wọ́n ń yọ̀bọ̀ níwájú ìwòran yìí tí ẹ̀yìn náà sì ń wò yìí ẹgbẹ́ ọba náà obìnrin tí akílẹ̀ ìjẹ̀bú àwọn ni wọ́n ń jó. Gbogbo àwọn ẹgbẹ́ tí náà tí ẹ bá láǹfà tẹ bá fẹ́ rí ẹ pè wọ́n ẹ kọ́ wọ́n sóde ìwòran yín kí n rí wọn kí n bá yín wá àwọn ẹgbẹ́ yìí. lẹ́sẹ̀ tí yàrá lè lúkọ́ àdìyẹ àdé àmùtí yóò lè lúkọ́ wá ìsílẹ̀ ó ti lówó kó lóun gbogbo kó sì ní ọba rí gbogbo tí kò mẹ́kọ́ ọ̀gbọ̀n ìṣẹ̀lẹ̀ ní àdójú gbogbo gbogbo ẹgbẹ́ ìdílárí. Ìyá wa kọ́ bẹ̀rẹ̀ ẹgbẹ́ Tọ́balà ẹ̀rí ìbùdí débẹ̀ láìpẹ́ lọ́wọ́ tó máa ẹgbẹ́ Tọ́balà tẹ̀ gbogbo wọn ní. A ti ní àlejò jàǹkàn tí wọ́n ti dé sí àárín wa níbi tí a wà yìí. Ẹ jẹ́ kí n mọ̀ pé kọ́rẹ́nsì ni ẹ mú kọ́rẹ́nsì wá. Bóyá owó sábì dàgbà mú owó sábì dàgbà mú. Yàgbẹ́ Adéṣọ́lá Adébọ̀kún. Yàgbẹ́ owó sábì dàgbà mú owó sábì dàgbà mú. Adéṣọ́lá ń lówó owó dọ́là lẹ́nu. Kọ́pì dọ́dọ̀ ní ìhòòhò. Kọ́pì dọ́dọ̀ ní ìhòòhò. Ọlọ́dẹ̀dọ̀ owó dọ́là kọ́pì dọ́dọ̀ ní. Ẹ kú kalẹ̀ níbi kíbi tí ẹ bá láǹfààní àti mọ̀ wálé ẹ̀yin tí ẹ ní pé ẹ fẹ́ rí kábíyèsí aláyélúwà wọn ò tí ì dé ojú agbo tí kábíyèsí bá ti dójú agbo wọn ò fojú wọn hàn yín ẹ fọkàn balẹ̀ ẹ rí bàbá ṣùgbọ́n àwọn àlejò jankan-jankan tá a fìwé pé wọ́n ti ń láǹfààní àti mọ̀ wọlé lọ́kọ̀ọ̀kan èjèèjì tí ẹ̀yin náà sì rí wọn lójú ìwòran yín bó ti fi àwọn ẹgbẹ́ kọ̀ọ̀kan èjèèjì hàn yín lẹ́ẹ̀kan tí gbogbo wọn sì ti jó káàkiri ojú agbo ṣùgbọ́n tí kábíyèsí bá ti wọlé tí gómìnà ìpínlẹ̀ Ògùn Dàpọ̀ Abíọ́dún náà bá ti jókòó lẹ́gbẹ̀ẹ́ wọn wọ́n mójú yín débẹ̀ ẹ fọkàn balẹ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ́ rí kíkì arákùnrin kan ní pé táwọn bá táyé wá Ìjẹ̀bú làwọn ó tún yà ọ̀dà àbá èmi náà yà lù wá kábíyèsí Olódùmarè a sì bẹ ní Ìjẹ̀bú-Òde níbi tí a ti ṣe ọdún Ojude Oba Festival2023 láwà tí a ti ń kàn sí ní ìpínlẹ̀ Ògùn lábẹ́ kábíyèsí aláìlúwà ọba wa Síkírù Adétọ̀nà Àwùjalẹ̀ ti ilẹ̀ Ìjẹ̀bú Ọ̀gbágbá Agbọ́tẹ̀ wọlé cost ibẹ̀ láwà tí a ti ń kàn sí yìí òtún tẹ̀ síwájú ẹkú kalẹ̀. Àwọn ẹgbẹ́ Tọ́balà ṣe tí ẹnìkan béèrè mo ti fi ojú wọn yín lẹ́ẹ̀kan ṣùgbọ́n yín tún wá wọn lọ arábìnrin ìyá wa kan béèrè àwọn àlejò tí ó wọlé lẹ́ẹ̀kan ìkan gbòógì nínú àwọn ọ̀nàrẹ́bù wa ní ìpínlẹ̀ Ògùn ni ọ wọlé láìpẹ́ láì jìnnà wọ́n padà sí ọ̀dọ̀ wọn níbi tí wọ́n jókòó sí láti fi ojú wọn yín dáadáa àwọn ọ̀nàrẹ́bù wa ti ń wọlé a sì ń retí bàbá wa Adébútú Kẹ̀sìntì bàbá Ìjẹ̀bú táwọn náà bá ti wọlé ó mọ̀ ojú wọn hàn yín àwọn èèyàn jankan-jankan pọ̀ níbi tá a wà yìí lónìí ṣùgbọ́n mo ṣèlérí pé wọ́n máa fi ojú wọn hàn yín bí ètò bá ti ń tẹ̀ síwájú pẹ̀lú àṣẹ lọ́wọ́ Olódùmarè mo tẹ bá fẹ́ láti rí ẹ̀yin ẹ̀kọ́ gẹ́gẹ́ bí àtẹ̀jíṣẹ́ sójú òkú tẹ fi ń wò mí yìí kẹ́ ẹ máa kọ́mẹ̀ntì ẹ̀yin máa sì ká kì í sì láǹfààní àti máa sọ ṣe gbogbo nǹkan tẹ bá ń fẹ́ lọ́lọ́kọ̀ọ̀kan èjèèjì.
béèrè wọ́n ti wà lára nì ṣùgbọ́n mo ti láǹfààní àti dọ́dọ̀ wọn tí kò sì dọ́dọ̀ wọn láìpẹ́ láì jìnnà gbogbo àwọn tí ẹ̀ ń béèrè náà ni wọ́n wà bí òtúbà wesco wọ́n wà bí tí bá ti dọ́dọ̀ wọn wọ́n lójú wọn àyè tí ẹ̀ sì rí wọn ní ojú ìwòran yín ketekete pẹ̀lú àṣẹ lọ́wọ́ Olódùmarè. Ọ̀dọ̀ àwọn bàbá máyégún obìnrin akilẹ̀ Ìjẹ̀bú la wà tí a ti fi ojú wòran yín hàn ìyálòde wọn lẹ́rí tí wọ́n ń dá gọ̀jọ̀gọ̀jọ̀ tí wọ́n ń níwájú ọ̀dọ̀ wọn ni a wà yìí. A tún ti ní àlejò míì ẹ jẹ́ ń tún lọ mójú àlejò wá kí ẹ lè rí. tó bá wá sọ̀rọ̀ ẹ̀jẹ̀ àkọ́rẹ́ àtijọ́. sọ̀rọ̀ ọ̀gá punctuality is the source of wisdom. Ijebu-Ode níbi tí a ti ṣe Ojude Oba World Festival 2023 lábẹ́ kábíyèsí ọba sídìrò aláìlúwà adékọ̀nà ti Ijebu-Ode tí wọ́n jẹ́ akílẹ̀ gbogbo Ìjẹ̀bú pátápátá káàkiri ọ̀gbágbá gbọ́tẹ̀ wọlé níbẹ̀ láwà tí a ti bọ̀ sí ètò tẹ̀ síwájú. Àwọn àlejò wa ti ń dé bí wọ́n ti ń tẹ́lẹ̀ àdúgbò náà ní lójú wò láyé tí gbogbo ètò náà ti ń tẹ̀ síwájú. Ìjẹ̀bálà pẹ̀lú ẹ̀sùn wa iléeṣẹ́ kábíyèsí TV láti tọ́ sí ibi tí a ti ń dàṣà àti ìṣe Yorùbá lárugẹ ẹ̀kú ẹ̀jẹ̀ lọ sójú àgbo ìlọrí ráàdì tó lè ṣe ìwádìí sí ẹnì láǹfààní àti ìmọ̀ tí ń ṣẹlẹ̀ nílé lọ́dọ̀ tí ó náà ìṣọ̀lá tó kà bá wọn ní ọ̀pọ̀ ọ̀pọ̀ tó ti fi ṣáínà lè ojú òbí pàtijọ́ ìṣọ̀lá tó ṣe ló ṣe é ojú àwọn ẹ̀ṣọ̀lá ìbáwí ọ̀pọ̀lọpọ̀ àdúgbò ọ̀pọ̀ lórí ọmọ bá ojú ìlú ẹ̀rù tó àwọn olùdókòwò tó ti wá ní lókun ẹ̀yìn ẹ̀kọ́ tó bí mọ̀ jésì orílẹ̀ èdè tó jọjọ́ àti òṣèlú ló sọ fún wọn wájúwájú ìrọ̀lẹ́jọ́ nítorí lórí ọdẹ nígbà tó yí ọmọ tó yẹ ọmọ bàbá ìlú
ẹ kú kalẹ̀ nílé gómìnà ìpínlẹ̀ Ògùn ọmọọba Dàpọ̀ Abíọ́dún ti darapọ̀ mọ́ wa mo ṣe ń sọ fún yín látàárọ̀ pé gómìnà ọjọ́ ìwà láìpẹ́ láì jìnnà gómìnà ti dé báyìí o gómìnà ọkọ̀ọ́lẹ̀ nínú mọ́tò láìpẹ́ láì jìnnà àjọ máa ń ṣe lọ́dọọdún náà ni àjọ ṣe tèsí ni àtúntò ṣe tọdún yìí náà ni gómìnà ọmọọba Dàpọ̀ Abíọ́dún tí wọ́n jẹ́ gómìnà ìpínlẹ̀ Ògùn wọ́n ti darapọ̀ mọ́ wa báyìí lójú ìrànjẹ́ yìí náà ti rí bí àwọn sọ gómìnà ṣe ń wọlé tí gbogbo ètò náà sì ń tò síwájú. kábíyèsí aláìlúwà ọba Síkírù Adétọ̀nà Àwùjalẹ̀ ti ilẹ̀ Ìjẹ̀bú bàbá náà ti wà ní tòsí bí gómìnà bá ṣe ń jókòó sẹ́gbẹ̀ẹ́ kábíyèsí ètò náà bẹ̀rẹ̀ ní pẹrẹwu pẹ̀lú àṣẹ lọ́wọ́ Olódùmarè ẹ kú òkàlẹ̀. gómìnà ni mò ń gbé yín lọ yìí o. Síwájú nílùú Ìjẹ̀bú-Òde láwà tí ẹ bá láǹfààní àti tẹ̀mọ́ darapọ̀ mọ́ afúgbà àkọ́kọ́ níbi Ojúde Ọba láwà nílùú Ìjẹ̀bú-Òde gómìnà ọmọọba Dàpọ̀ Abíọ́dún tí wọ́n jẹ́ gómìnà ìpínlẹ̀ Ògùn ti darapọ̀ mọ́ wa báyìí àwọn ni wọ́n bá wọn ìyá wa jó yìí tí ẹ̀ ń wò lójú ìwòran yìí.
ìwòran yín ẹ ti rí gómìnà Ọba Dàpọ̀ Abíọ́dún tí wọ́n jẹ́ gómìnà ìpínlẹ̀ Ògùn nílé wọ́n ń kí àwọn ẹgbẹ́ òun kiri lọ́kọ̀ kí wọ́n ṣe máa ṣe nù báwọn ẹgbẹ́ ń ṣe pọ̀ tó bẹ́ẹ̀ ni gómìnà ó ṣe kọ́kọ́ kí wọn káàkiri kó tó lọ jókòó lẹ̀ a sì ń bẹ nílùú Ìjẹ̀bú-Òde níbi tí a ti ṣe World Ojude Oba Festival2023 abẹ́ kábíyèsí Àwùjalẹ̀ ti ìlú Ìjẹ̀bú-Òde ọ̀gbágbá gbọ́tẹ̀wọ̀lẹ̀ ọba Síkírù Adétọ̀rẹ́bẹ̀ láwà tí a ti ń kàn sí iléeṣẹ́ kábíyèsí TV àwọn ẹgbẹ́ lọ́lọ́pọ̀ ọ̀jọ̀ kejì ní gómìnà ń ké lọ́wọ́ báyìí tí wọ́n bá ṣe ń dọ́dọ̀ àwọn ẹgbẹ́ ìmọ̀ fi ojú wọn yín pẹ̀lú àṣẹ lọ́wọ́ Olódùmarè ẹ kú kalẹ̀. ẹ lè rí fìlà àti gómìnà dé kó ti pàwọ̀dà àwọn ẹgbẹ́ kan ni wọ́n ti ní kí gómìnà ó sì fìlà tí wọ́n dé wá láti ilé pé kí wọ́n dé fìlà ẹgbẹ́ àwọn gómìnà ti dé fìlà ẹgbẹ́ wọn báyìí o nǹkan jù nǹkan lọ sẹ́ẹ̀ Ojúde Ọba tọdún yìí ó lóyin ládùn gbọgbọn kan sí ẹ kú kalẹ̀. ẹgbẹ́ àròbáyọ̀ obìnrin tí ẹ bèrè fún wọ́n ti jó kọjá lẹ́ẹ̀kan ṣùgbọ́n wọ́n ti láǹfààní àti wá wọn kàn tí wọ́n sì fi ojú wọn hàn yín nílé pẹ̀lú àṣẹ lọ́wọ́ Ọlọ́run mo promise yín wọ́n mú yín lọ́dọ̀ àwọn ẹgbẹ́ àròbáyọ̀ obìnrin tí Akílẹ̀ Ìjẹ̀bú láìpẹ́ láì jìnnà tá a bá ti sí gómìnà lọ́ọ́ jókòó tán wọ́n máa mú àwọn ẹgbẹ́ wa lọ́kọ̀ọ̀kan yìí ẹ kú Dọ́kítọ́ ọmọ Dàpọ̀ Abíọ́dún máa wọlé máa rọra His Excellency àwọn pẹ̀lú Deputy Governor Muhammadu Sanyaku. Governor Dàpọ̀ Abíọ́dún máa wọlé máa rọra ọ́fíìsì kékeré. Ó láyé tí ẹ wá lọ́dún yìí ẹ̀ tó wá lọ́dún tó ń bọ̀. Ọmọ máa ń Dàpọ̀ Abíọ́dún dọ́gbọ́. Bóyá ìwọ ti mọ èyí jẹ́ ìbò pápá ìbò. Ẹ̀yin mọ́dé wọ̀nyí
iṣẹ́ yìí pọ̀. President Bola Tinubu Ogun State náà kọ́kọ́ fi 6 wọ́n ṣe di president. Dàpọ̀ Abíọ́dún mo kí yín kú oríire. Gómìnà Dàpọ̀ Abíọ́dún Síkírù gbogbo ṣẹ̀ṣẹ̀ ẹgbẹ́ mi sókè kò máa ń lọ bẹ́ẹ̀. Ọmọọba Dàpọ̀ Abíọ́dún ti dé. Dàpọ̀ kí lè ń fọ ọba pé ọba òun ọba láṣẹ ọmọọba kẹsàn-án akẹsọ́ba lè ọjà Dàpọ̀ Abíọ́dún ọmọọba Abíọ́dún Ogun State Governor. Èyí ni president of office. Mo ṣe wọlé. Ẹni tó bá fojú dọ̀ba àbówó àpò. Ọmọọba Dàpọ̀ Abíọ́dún. Gómìnà ìpínlẹ̀ Ògùn Ọba Dàpọ̀ Abíọ́dún àti igbákejì wọn ìyá wa náà ìmọ̀ sàlàkọ́ ni wọ́n ya fọ́tò pẹ̀lú àwọn ẹgbẹ́ lọ́wọ́lọ́wọ́ tí ẹ̀ ń wò lójú ọ̀ràn yìí. Tọ́jú mi sàlàkọ́. Tó bá ilé ìpè kí iye kú oríire for second time. Omi ní lọ́rọ̀lọ́rọ̀ ló máa dọ̀ bẹ́ẹ̀. Ìdá abẹ pépé máa fi sí. Gómìnà Dàpọ̀ Abíọ́dún ẹkú oríire. Gómìnà kíní kan ní máa sọ fún yín. Kò sí tí ẹ fẹ́ ṣe. Ọmọ òun sí ilé máa bẹ̀. Ìjọba ti wá. Àìdé wá sí àwọn bá gbé ọmọ òkùnrin. Sàláwá tún ní àgbẹ̀. Adéwálé Ayùbá. Mo sì lè ọmọ ìkúrú lọ́bí. Àtẹ́bí ọmọ ogun. Aláyọ̀ Síkà àti Saidi mi ọmọ Nìgání. Àtàtórí ṣe tó ń bẹ l'Amẹ́ríkà. Gómìnà Dàpọ̀ Abíọ́dún. Ẹ jẹ́ kó máa lọ bẹ́ẹ̀. Sábà ti Àyìndé wá sí ìgbà máa rántí mú sí nìyí. Àti Saidi ọmọ Nìgání. Gómìnà Dàpọ̀ Abíọ́dún ló ń kí gbogbo ilé. Ó sì bí gbogbo rẹ́gbẹ́rẹ́gbẹ́. Ó tún lọ kí gbogbo àwọn ìyá lójú àpapọ̀ pọ́pọ́ lọ. Sọ́lọ́gbà sọ́lọ́gbà ẹ̀yọ̀ sọ́lọ́gbà ẹ̀yọ̀ sọ́lọ́gbà ẹ̀yọ̀ sọ́lọ́gbà Dàpọ̀ ẹ̀yọ̀ sọ́lọ́gbà Dàpọ̀ Abíọ́dún ẹ̀yọ̀ sọ́lọ́gbà. Ó kí ìyá lọ́gbà ẹ̀yọ̀ sọ́lọ́gbà Dàpọ̀ ẹ̀yọ̀ sọ́lọ́gbà ẹ̀yọ̀ sọ́lọ́gbà. Ọdọọdún ló ń torí ìjọba Dàpọ̀ ọmọọba Abíọ́dún lẹ́yìn. Gbogbo ìmúra ìwé bàbá ọ̀rọ̀ ojúde ọmọ 2023. Èmi ló sì ní ìgbà tí gbogbo àwọn ọmọ ìjọba gbọ́dọ̀ àmọ́ àwọn ní 2024. Ọ̀jọ̀gbọ́n máa dé ń bẹ́ sọ ní lórí. Ìjọba Dàpọ̀ Abíọ́dún. Ara lọ́mọ àwọn ọmọ lọ́sọ̀ ní káwọ̀ ọ̀gá yóò kọ̀ nǹkan. Ẹ̀gbọ́dọ̀ yìí ó ara lọ́mọ àwọn ọdún. Lábẹ́ kọrin ọba fún ọ̀tún Dàpọ̀ Abíọ́dún gbogbo ní ẹgbẹ́ kejì. Kó má pariwo jù ohun.
Olówó lárúbárà Síkírù Kòkìlà ìmí. Gómìnà Dàpọ̀ Abíọ́dún tó bá tó wá ṣẹlẹ̀ kò dá ẹ̀dúró náà. Àròlìfì ẹ má mọ̀ wá ẹwà pọ̀lẹ̀ o. Àròlìfì èmi bàbá fúnra mú sí nínú àsìkò gbàgbọ́ tí mo ti ń jọrí adìyẹ ńkọ́dá. Gómìnà Dàpọ̀ Abíọ́dún àsìkò ìgbàgbọ́ tí mo ti ń gbèsè adìyẹ ńkọ́dá. Ọmọ bàbá Oba Abíọ́dún ìsẹ́sẹ́lẹ̀sẹ̀ àwọn pẹ̀lú dábọ́tì gọ́ọ̀nà pẹ̀lú ọ̀tún sáàbà kan. Ó tó di pé àwọn lọ́dún ti kọ́ ní báyìí. Ọgbọ́n ìgbà ní ìgbélé. Lọ́mọ dàpọ̀ ó sì ní o. Ọ̀pọ̀ lórí wọn lórí náà. Olórí kọ̀ọ̀kan gbọ́dọ̀ kọ́ nítorí pé olórí ni olórí lọ. Olórí mi lọ sórí àdúgbò nítorí ìjọpọ̀ Oba Abíọ́dún. Àdùjọ́ mo fẹ́, àdùjọ́ mo fẹ́, àdùjọ́ mo fẹ́, ẹ̀fún mi lọ́dún yóò, fún mi nínú ìfaradà. Ọmọ bá dà wá Abíọ́dún, ọmọ bá bẹ̀rẹ̀ sí Áfíríkà bẹ̀rẹ̀ ọjọ́. Ẹkú ìgbàlejò ṣe olú ọmọ ọ̀gá owó. Olú ọmọ ọ̀gá owó kú kalẹ̀. Àwọn Musa Dr. Clayton olú àjùmílẹ̀ ọkọ̀ lórí ìgbàgbé ìjọpẹ́. Ìgbìmọ̀ dára lóra sàtìyẹ kó lọ ọ̀dìyà ìgbà. Ìgbàgbé wa bí ọdún náà mo lè máa rẹ mọ́. Ìgbìmọ̀ bàbá dàgbà ní abébèrè iṣẹ́ kọ̀rọ̀ tó máa dùn. Ìgbàgbé wa bí ọdún ọmọ bàbá tíṣà ìgbòho ọgbọ́n wà lóde. Tíṣà ìgbòho ọgbọ́n wà lóde. Ọmọ ilé ẹ̀sìn ìdílé ọmọ ẹ̀dí ìgbà sọ́sọ́ àmì ìmọ̀lá.
bàbá ọmọ mi rẹ̀ sí ìgbé. Ọmọ bàbá ọbí ọgbọ́n. Kúlé ìdílé ọgbọ́n ẹsẹ̀ yìí kàdé ojúmọ́ tàbí ìyàlẹ́ àwọn tí èlò ló tọ́ wá sílẹ̀. Ó ti lówó tó lówó lọ́dọ́, ó sì bọ̀ sí ilé ọmọ sí. Ọmọ tí kò tẹ̀kùn jù ìṣẹ̀lẹ̀ ní àwọn olùkókó. Ọmọ ìgbà ìdílé olúwa náà ní tùmọ̀ ẹ̀rọ ẹ̀dùn ìgbà ìdílé rárá. Ó ti sọ̀rọ̀ ní ẹ̀yìn ọ̀la ní òkú ìṣàlẹ̀. Ọ̀rẹ́ náà tó sọ̀rọ̀ wá sí. Ọ̀pá sáwọn ọ̀rẹ́ tó gbé máa ṣe ọ̀rẹ́ máa lò. Ó ń sáwọn àwọn ọmọ tó gbà sí ọmọ rẹ̀ kú. ẹ kú kalẹ̀ níbikíbi tí ẹ bá láǹfààní àti mọ̀ wá látàárọ̀ fúngbà àkọ́kọ́ iléeṣẹ́ kábíyèsí TV láwà níbi tí a ti ń kàn sí nílùú Ìjẹ̀bú-Òde níbi tí a ti ń ṣe ọdún Ojude Oba Festival2023 ní ìpínlẹ̀ Ògùn lábẹ́ kábíyèsí aláyélúwà ọba Síkírù Adétọ̀dọ̀ tí wọ́n jẹ́ Àwùjalẹ̀ ti Ìjẹ̀bú ọ̀gbágbá agbọ́tẹ̀wọlẹ̀ ti gbogbo ilẹ̀ Yorùbá káàfọ̀tà. ẹ ti rí bí ṣe ń lọ lójú ìwòran yẹn látàárọ̀ ètò ti fẹ́ bẹ̀rẹ̀ ní pẹrẹu báyìí torí gómìnà ti lọ́ọ́ jókòó lẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kábíyèsí Àwùjalẹ̀ ti ilẹ̀ Ìjẹ̀bú. ẹ rí bí gómìnà ṣe kí gbogbo àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ lójú ìwòran yín tí gómìnà sì lọ káàkiri tó fi dé ọ̀dọ̀ àwọn ìyálọ́jà ẹgbẹ́ ọkùnrin ẹgbẹ́ obìnrin ẹgbẹ́ aláta ẹgbẹ́ oní gbogbo ẹgbẹ́ tí ń bẹ níbi tá a wà yìí pátá ní gómìnà láǹfààní àtúrò ọ̀fẹ́ láti kí tí wọ́n sì bá ya fọ́tò tí wọ́n jó níwájú wọn kó tó wá di pé wọ́n á parí ẹ̀ sọ́dọ̀ olórin wa tòní Alhaji Musiliu Haruna Sọlá tí wọ́n forí dá wa lára yá ẹ̀rí bí gómìnà ṣe ń jó tí gómìnà náà ń kọ àpàlà ọdún ní dùn ó ní gbọ́gbọ́nú kọ́lọ̀ ń Olódùmarè
kó jẹ́ kí a sọ̀pọ̀lọpọ̀ ọdún láyé ni àbí tí à ń sọ òde. A sì ń bẹ lójúde ọba nílùú Ìjẹ̀bú-Òde níbi tí a ti ń ṣe ọdún Ojude Oba Festival2023 láwà tí a ti ń kàn sí yín. Ètò ti fẹ́ bẹ̀rẹ̀ ní pẹrẹ tó sì bẹ̀rẹ̀ látàárọ̀ náà o ṣùgbọ́n olórin ti dánu dúró ó sì túmọ̀ sí pé ètò ó bẹ̀rẹ̀ ní pẹrẹunu. Ẹ jẹ́ n sáré mọ́ àwọn ẹgbẹ́ sí méjì mẹ́ta lójúwòrán yín tí a wà yìí ẹ mọ̀ rí ẹgbẹ́ àròbáyọ̀ ti obìnrin akilẹ̀ Ìjẹ̀bú àwọn ni mò ń fi hàn yín ní ojú ìwòran yín yìí. Ẹgbẹ́ pọ̀ níbi tí a wà yìí o ẹ mọ̀ jẹ́ ń tẹ̀ yìí èrò pọ̀ lẹ́yìn lìgálí fún rẹ̀ gangan èrò kí Ọlọ́run Olódùmarè kọjá ká sọ̀pọ̀lọpọ̀ ọdún láyé. Àwọn ẹgbẹ́ bọ́ba kẹ́yẹ obìnrin ti akilẹ̀ Ìjẹ̀bú ọ̀dọ̀ wọn ni mò ń gbé fídíò lọ báyìí tí ẹ láǹfààní àti rí wọn lójú òràn yín. Àwọn ẹgbẹ́ bọ́ba kẹ́yẹ obìnrin ti akilẹ̀ Ìjẹ̀bú àwọn ni ẹ wò lójú òràn yín yìí. Lẹ́gbẹ̀ẹ́ wọn bí mo tún rí àwọn ẹgbẹ́ bọ́ba gbìmọ̀ obìnrin akilẹ̀ Ìjẹ̀bú àwọn náà ni ẹ ń wò lójú òràn yín yìí. Ẹ jẹ́ lọ sọ́dọ̀ àwọn bàbá mi tí wọ́n wọ aṣọ funfun wọn aṣọ àlà kò kí n mú ojú tiwọn náà hàn dé gẹ́gẹ́ bí mo ṣe ṣèlérí fún yín pé n ó ṣe bẹ́ẹ̀. Àwọn ẹgbẹ́ bọ́ba kẹ́yẹ ọkùnrin lélẹ́yìí àwọn ni wọ́n wọ funfun ní ẹlẹ́sùn yìí. Àwọn ẹgbẹ́ bọ́ba kẹ́yẹ ọkùnrin ti akilẹ̀ Ìjẹ̀bú àwọn ni ẹ̀ wò lójú òran yín yìí. Ẹ jẹ́ mọ́ gbogbo ẹ̀ pàápàá bí àbàbí ń sọ̀nà kó tó di pé àbẹ̀rẹ̀ ètò tó kù ní pẹrẹwu. Torí gómìnà ti ń kí àwọn kábíyèsí tí wọ́n jókòó sókè láti jẹ́ kí ètò ó bẹ̀rẹ̀. Àwọn ẹgbẹ́ bọ́ba gùntẹ́ lẹ́ ń wò lójú òran yín yìí. Àwọn ẹgbẹ́ bọ́ba gùntẹ́ ọkùnrin àwọn lẹ́ ń wò lójú òran yín yìí tí ètò náà ṣì ń tẹ̀ síwájú. Ẹ máa bá wa ká lọ. Ẹ jẹ́ ká tún tẹ̀ síwájú ká tún wo àwọn ẹgbẹ́. Mo láǹfààní àti sọ fún yín lẹ́kọ̀ọ́ pé ẹni tí ó bá rí àwọn ẹgbẹ́ tiẹ̀ tó jẹ́ àwọn ẹgbẹ́ tó kàn án lọ́rùn gbàgbàgbà kó fi àtẹ̀jíṣẹ́ sọwọ́ sí mi n ó sì ká. Ẹgbẹ́ Ọba Fúwàjí ọkùnrin ti akilẹ̀ Ìjẹ̀bú ọ̀dọ̀ wọn ni mo wà yìí. Ẹgbẹ́ Ọba Fúwàjí ọkùnrin ti akilẹ̀ Ìjẹ̀bú ọ̀dọ̀ wọn ni mo wà níbí tí mò ń fi ojú wọn hàn yìí. Ẹ tún jẹ́ ká tẹ̀ síwájú ká tún mú ẹgbẹ́ mi. Ẹgbẹ́ Ọbalékè ọkùnrin ti akilẹ̀ Ìjẹ̀bú ẹgbẹ́ Ọbalékè ti ọkùnrin ti akilẹ̀ Ìjẹ̀bú ọ̀dọ̀ wọn ni mo wà báyìí. Àwọn ẹgbẹ́ Ọbalékè ọkùnrin ti akilẹ̀ Ìjẹ̀bú àwọn náà ni ẹ̀ ń wò lójú òràn yín tí àwọn bàbá wa gún wà sórí orí àga ọlá yìí. Ẹ tún jẹ́ ká tẹ̀ síwájú kí n lọ sọ́dọ̀ àwọn mọ́ mi ẹgbẹ́ bọ́ba máyégún ti rí akárí ti akilẹ̀ Ìjẹ̀bú àwọn lẹ́ ń wò lójú òràn yín yìí. Bàbá kọ́ jẹ́ pé àwọn ni wọ́n gba sexy lady ti ọdún yìí o torí ojú tá à ń wò bí ó kún régé ó gún régé kìí ṣeré kìí ṣàwàdà. Ẹgbẹ́ bọ́ba kẹ́yẹ ti rí akárí akilẹ̀ Ìjẹ̀bú ọ̀dọ̀ wọn láwà tí ẹ̀ ń wò wọ́n tí ojú àwọn ìyá wa gún régé yìí. Bí ètò ṣe ń tẹ̀ síwájú náà láti jẹ́ kí n tẹ̀ síwájú kí n túmọ̀ yín débi àwọn ẹgbẹ́ míì tí wọ́n tún bẹ̀ ń bí. Ẹgbẹ́ pọ̀ bí o ẹgbẹ́ pọ̀ bí ẹgbẹ́ bọ́ba gúnwà ọkùnrin akilẹ̀ Ìjẹ̀bú àwọn ni ẹ̀ ń wò lójú òran yìí. Bí n bá tún ṣe ń lọ tí ètò ń tẹ̀ síwájú lọ́mọ láǹfààní àti máwọn ẹgbẹ́ ń wá lọ́kọ̀ọ̀kan ẹ kú kalẹ̀. The 2023 edition of the Ojude Oba Festival. Those of you who have copies of the brochure, please open page 3. That's where you have the program of events. I will be starting with the national anthem. Bí ètò ṣe ń tẹ̀ síwájú náà ni ẹ̀ láǹfààní àti máa wò ní ojú ìwòran yín wò kí Ọlọ́run Olódùmarè kọjá ká sọ̀pọ̀lọpọ̀ ọdún láyé. Ẹ̀yin ìyẹn wá tí ẹ wà nílé ẹ má kúrò ńbẹ̀ o kẹ́ ẹ dúró síbẹ̀ à á sì ń padà bọ̀. Ẹ máa bá wa ṣe àrí afẹ́ kọ orin orílẹ̀-èdè Nàìjíríà báyìí. Oníkálùkù ti dìde láti kọ orin orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ jẹ́ ká jọ kọ́ òun kémi náà tó wámú bí ológun.
ìpínlẹ̀ Ògùn ló kù tí a kọ báyìí. ètò sọ̀tẹ̀ síwájú nílùú Ìjẹ̀bú-Òde níbi tí a ti ń ṣe ọdún Ojude Oba World Festival 2023 láwa mọ̀ ń bẹ níwájú àwọn ẹgbẹ́ bọ́ba máyégún obìnrin ti ilé akárí akilẹ̀ Ìjẹ̀bú à ń bẹ ń bí láti jẹ́ kí ètò náà kí ó dò kí tọdún yìí tún ní gbọ́ngbọ́n ju ti eléyìí tá a ti ń ṣe lọ ètò ti bẹ̀rẹ̀ ní pẹrẹu bí àṣẹ ń sọ̀rọ̀ yìí àyínà ó ti rí pé àwọn atọ́kùn ètò ti gba agbóhùngbohùn láti ṣe ètò kí Ọlọ́run Olódùmarè kó jẹ́ ká sọ̀pọ̀lọpọ̀ ọdún láyé má bá wa share rẹ̀ kẹ́ mọ́ kọ́mẹ̀ntì kẹ́ mọ́ lọ́ọ̀kù àwọn ẹgbẹ́ tẹ́ ẹ bá nífẹ̀ẹ́ láti béèrè tẹ́ ẹ fẹ́ rí ẹ lè fi ṣọwọ́ sí ojú òpó ibi tí a ti ń ṣe láìpẹ́ yìí lọ́wọ́ ká lè mú ojú yín dé ọ̀dọ̀ àwọn ẹgbẹ́ yín ẹ̀hún ìfẹ́ jẹ́ ká ṣe ẹnì kankan ẹ mọ̀ sí kúrò ńbẹ̀ ẹ pín kárí ilé ẹ share rẹ̀ kọ́kan ará ilé kọ́kan ará oko kí wọ́n lè mọ̀ pé lóòótọ́ Ìjẹ̀bú ní àṣà Ìjẹ̀bú ní èdè Ìjẹ̀bú sì ní ẹ̀wà k'Ọlọ́run Olódùmarè kọ́mọ̀bá ìlú Ìjẹ̀bú jẹ́ láyéláyé káfọ̀tà a sì ń bẹ ń bí títí tílẹ̀ ó fi sú pátápátá korongodo tí ètò ń tẹ̀ síwájú láàfin wà ń bí tí a sì jọ máa mú nǹkan kan sí méjì nípa tí bá ń ṣẹlẹ̀ bí tí a máa mú wá fún wa ẹ kú kalẹ̀. gbólógbò nídìyà wọ́n bá pẹ́ títí adẹ́kú pàjẹ́ ọmọ abẹ̀bẹ̀jọ́ bàbá ẹ̀ ọmọ alébọ̀lẹ̀ yìí ó lé ara wa jù ọmọ alára gbadamu ọmọ anéwò tó òyìnbó nílé òyìnbó olóòṣà ọmọ ogbókò balẹ̀ kábíyèsí kádépẹ́ lórí nígbàtà pẹ́lẹ́sẹ̀ kérò. ẹ má kúrò ń bẹ̀ wẹ́ dúró ń bẹ̀ á sì padà bọ̀ láìpẹ́lẹ̀ jìnnà láti wá kọ̀ǹtínú ètò ìsókù bí àṣà ilé èkó wọ́n ti ní kí àwọn àlejò owó jókòó àtàwọn ọmọlé àtàlejò àtónílé ní owó jókòó padà yétò ọbẹ̀rẹ̀ ní pẹrẹwu lẹ́yìn ìgbà tí wọ́n fi kábíyèsí tán àdúrà bẹ̀rẹ̀ ní àgbọ̀bá ìlẹ́nu láti ẹnu chief mahmood ti ìlú Ìjẹ̀bú-Òde ẹ bá wa dúró ń bẹ̀ kẹ́sì bá wa share rẹ̀ káríkárí káàkọ̀tà tí a fi padà wá ẹ ṣe bẹ́ẹ̀ ṣe tẹ́tí sí wa ẹ kú kalẹ̀.